yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní òní wípé èèyàn ẹlẹ́ran ara ni gbogbo wa o. Kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Làwọn Yorùbá fi sọ wípé àṣìṣe ò kọ́gbọ́n. Ṣùgbọ́n tá a bá ti ṣe àṣìṣe, ẹ jẹ́ ká rí wípé à ń ṣe àtúnṣe àṣìṣe tá a ṣe yẹn ní kíákíá nítorí ọjọ́ ọ̀la kí àṣìṣe yẹn kó bá má wá di àbámọ̀ fún wa. Ó ṣeé ṣe káṣìṣe tá a ṣe lónìí ká má rí sí gẹ́gẹ́ bí nǹkan tí kò wúwo tàbí nǹkan tí ò le. Ká wá fojú parẹ́ ká má ṣe àtúnṣe rẹ̀. Ọ̀rọ̀ ọjọ́ ọ̀la ni o. Ọ̀rọ̀ yìí náà ló dífá fún ọ̀rọ̀ ògbóǹtarìgì òǹkọrin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí, màmá wa ni. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa wò wá lórí ìkànnì yìí. Ọdẹ ọdún bí ó dá mi lójú wípé ọ̀dẹ dùn, ọdẹ wọ̀ sí ní korò bẹ́ẹ̀ ni kò ní kan láṣẹ Elédùmarè. Èmi tí yín tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló ń kọ mi yìí lẹ́kàn lórúkọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ará akéde mi màjọ méjì. Ọmọ ẹrú ní sí ní ẹ̀kọ́ kì í sì nìyàn. Ìṣọ̀lá Akérèfínú ṣọgbọ́n yíyẹn náà rèé. Ó tún kó mo ọ̀rọ̀ mi dé ní àsìkò yìí o. Àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí o, ẹjá bá wọn náà dá sí. Ọ̀rọ̀ tó ń gbé mo ọ̀rọ̀ wá láti ìgbà tí òǹkọrin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí gẹ́gẹ́ bí orúkọ tá a mọ̀ wọ́n sí, tí wọ́n fọmọ fọ́kọ ọmọ wọn Ayọ̀míkún tí wọ́n fi fún ọkọ. Ṣé rí àwa tá a bá mọ ìtàn màmá yìí dáadáa, a mọ̀ wípé àkọ́bí ọmọ wọn ní tòótọ́ ọ̀tọ̀ ni bàbá tí wọ́n bí fún. Ṣùgbọ́n àwa tá a dàgbà láti kékeré tá a dàgbà tá a fi mọ̀ wọ́n, Tọ́pẹ́ Àlàbí la mọ̀ wọ́n sí. Wọn ò ní ìnagijẹ kankan. Orúkọ wọn yìí náà ni ìnagijẹ wọn. Orúkọ wọn gangan ní ń jẹ́ Tọ́pẹ́. Orúkọ ọkọ wọn tá a mọ̀ ló ń jẹ́ Sọjí Àlàbí. Orúkọ bàbá ọkọ wọn gangan ló ń jẹ́ Àlàbí. Ẹ sì mọ̀ pé nílẹ̀ Yorùbá béèyàn bá ti lọ ní ọkọ, orúkọ ọkọ èèyàn lèèyàn máa jẹ́. Ló wá di Mrs. Tọ́pẹ́ Àlàbí nígbà tí wọ́n ṣe ìgbéyàwó. Orúkọ Mrs. Tọ́pẹ́ Àlàbí ló wá rinlẹ̀. Kódà ló sọ wọ́n dolókìkí tá a fi mọ̀ wọ́n sí Tọ́pẹ́ Àlàbí. A mọ̀ wọ́n mọ́ ọkọ tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ rí tí wọ́n bí ọmọ fún. Àṣìṣe ti wáyé sẹ́yìn ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tó ti lé lógún ọdún láàrin àwọn àti arákùnrin kan tí wọ́n ń pè wọ́n ní Máyégún. Ọláoyè Oyègòkè òun ni. Ẹ mọ̀ wípé ọ̀rọ̀ lọ́kọláya kò ṣeé dá sí tán. Kì í ṣe pé wọ́n ṣègbéyàwó. Ìwádìí fi yé wa dáadáa. Òǹkọrin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí wọ́n ṣègbéyàwó pẹ̀lú bàbá Ọláoyè. Nǹkan ló ṣẹlẹ̀ láàrin wọn. Wọ́n ní nígbà náà lágbègbè Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó ni màmá ṣì wà tó sì dọlọ́mọdé. Ọlọ́mọdé tó dé láàrin wọn yìí, Tọ́pẹ́ Àlàbí ni wọ́n fi bí Ayọ̀míkún ní ọdún náà lọ́hùn bí ọdún 1997 lọ́dún náà lọ́hùn. Ṣùgbọ́n nígbà tí kò sí ọ̀rọ̀ kúnákúná láàrin àwọn méjèèjì tẹ́lẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé àṣìṣe kan wáyé tí wọ́n sì fi bí ọmọ yìí, ló mú kí arábìnrin yìí tẹ̀síwájú o, tí wọ́n fi fẹ́ Sọjí Àlàbí ńgbà náà. Sọjí Àlàbí jẹ́ ẹni tí wọ́n mọ̀ nípa orin. Tọ́pẹ́ Àlàbí sì ń kọrin. Ibi tó ti yé wa gbangba wípé màmá wa Tọ́pẹ́ Àlàbí wọ́n ṣègbéyàwó pẹ̀lú Sọjí Àlàbí tó sì jẹ́ ọkùnrin kan ṣo tí wọ́n ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ nìyẹn. Òun ni gbajúgbajà òṣèré tíátà Ọ̀gá Yányán. Lára àwọn ọ̀gá yányán nínú òṣèré tíátà
Ọláìyá Igwe táwọn náà sọ ọ̀rọ̀ jáde ńgbà kan ní àárín oṣù táwà yìí náà ni tó sọ pé nǹkan tóun ò ní gbàgbé nílé ayé àwọn òun náà ni nǹkan tóun ṣe fún Tọ́pẹ́ Àlàbí tó sì ń dùn àwọn di ọ̀la nítorí wípé àti Tọ́pẹ́ Àlàbí ìgbà yẹn ni wọ́n ṣe eré orí ìtàgé Ọlọ́ládé Mr Money nígbà náà ká má parọ́ orin rẹ̀ tí wọ́n sì ń lo mọ́tò kan tó jẹ́ pé ìkan lára àwọn mọ́tò tó olóòkọ̀ ńgbà náà ni tí wọ́n sì customize Ọlọ́ládé tí wọ́n customize ẹ̀ síbẹ̀ ní Tọ́pẹ́ Àlàbí kí máa ní Tọ́pẹ́ Àlàbí kí gbogbo á lè máa mọ̀ ní tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni wọ́n lọ bá wọn pé bọ̀dá mi o ọlọ́wọ́ bá wọn lábẹ́ òkúta bọ̀dá mi o fún ìgbéyàwó mi àti ọkọ mi a fẹ́ yá mọ́tò yín yìí o ṣùgbọ́n wọ́n ti Ọláìyá Igwe wọ́n ti ní ìdojúkọ kan ní ìlú Ìbàdàn ní láàrin ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn ni wọ́n lọ sí Ìbàdàn tí àwọn olè tí wọ́n gba mọ́tò yẹn lọ́wọ́ wọn ṣùgbọ́n táwọn olè yẹn náà tí wọ́n tún gbé mọ́tò yẹn lẹ̀ ṣùgbọ́n ìbẹ̀rù wípé táwọn bá gbé mọ́tò yẹn fún Tọ́pẹ́ Àlàbí ṣáwọn olè yóò tún ní padà lọ gba mọ́tò yìí lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí wọ́n disappoint Tọ́pẹ́ Àlàbí lọ́jọ́ ìgbéyàwó Tọ́pẹ́ Àlàbí fẹ́ẹ́ pé pa Sọjí Àlàbí wọ́n fẹ́ẹ́ pé pa Ọláìyá Igwe wọn ò gbé kọ́ọ̀lù lọ́ má dojú tì wá lọ́jọ́ nǹkan ìjẹ wa ó ti di tàn báyìí nítorí wípé Ọláìyá Igwe fúnra ara wọn gan sọ wípé ṣéèyàn lè ka irú mọ́tò tó wà nínú ọgbà Tọ́pẹ́ Àlàbí tán nísìnyí kódà mọ́tò táwọn gùn tí ìnáwó àti ra ẹ̀ ní Tọ́pẹ́ Àlàbí ti máa ti ní nínú ọgbà ẹ̀ òní la rí kò sẹ́dá tó múra nítorí ẹ̀ mo ṣe sọ wípé àṣìṣe tá a bá ṣe ní ìsinyìí ẹ jẹ́ ká máa rí wípé à ń tún àwọn àṣìṣe wa yẹn ṣe nítorí èní kan nítorí ọ̀la ni o ẹ rí wípé ìsínyìíṣẹ́ ni Ọláìyá Igwe ń ṣe àtúnṣe ìkátẹ̀ ìyẹn àmọ́ nìyẹn kì í sọ̀rọ̀ kò sí nínú ara ẹran rárá ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ọ̀rọ̀ lórí bàbá tó bí Ayọ̀míkún tí wọ́n ṣègbéyàwó ẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí ni wọ́n sì ṣègbéyàwó yẹn Tọ́pẹ́ Àlàbí àti Sọjí Àlàbí láti ìgbà náà kódà àwọn ẹlòmíín wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ tàn yìí fún ìgbà àkọ́kọ́ ni wípé kì í ṣe bàbá Sọjí Àlàbí ló bí Ayọ̀míkún yẹn first born Tọ́pẹ́ Àlàbí wọ́n ṣe mọ̀ ni fún ìgbà àkọ́kọ́ ohun tí mo fẹ́ gbé jáde bẹ̀ ni wípé ọ̀rọ̀ wá bẹ̀rẹ̀ sí ní lọ lórí ẹ̀rọ ayélujára wípé wọ́n sideline ni Ọláoyè yẹn Máyégún tó jẹ́ bàbá Ayọ̀míkún tó jẹ́ ẹni tí Tọ́pẹ́ Àlàbí kọ́kọ́ bímọ yẹn tí wọ́n bí fún wọ́n ní wọ́n sideline wọn lọ́jọ́ ìgbéyàwó wípé wọn ò fi tó wọn létí àwọn mọ̀lẹ́bí yẹn ń ṣe ń jáde wípé wọn ò ṣe gbá wọn ò ṣàwo wọn ò ṣe kókó bàbá ṣàtù ohun tèmi fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wípé ṣé ìsìn yìí gangan ló jẹ́ kí ọ̀rọ̀ yẹn ṣe jáde ṣá nígbà tí Tọ́pẹ́ Àlàbí bí ọmọ tí wọ́n bí ọmọ tí wọ́n fi ara wọn sílẹ̀ ǹjẹ́ àwọn mọ̀lẹ́bí yẹn jáde ǹjẹ́ gbogbo èèyàn jáde ṣé mo yẹ pé torí pé ọmọ Tọ́pẹ́ Àlàbí ni tó bá yẹ pé Tọ́pẹ́ Àlàbí ò lóko tó bá yẹ pé Tọ́pẹ́ Àlàbí ò jẹ́ èèyàn ṣé mo yẹ pé ó ṣeé ṣe kí wọ́n má sọ kankan pa ẹ̀ ṣùgbọ́n torí Tọ́pẹ́ Àlàbí lóko ọmọ yìí ẹ rí fọ́tò ẹ̀ pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí ẹ wo ìgbà tí Tọ́pẹ́ Àlàbí ti bí ọmọ yìí sọ́dọ̀ tó ń tọ́jú ẹ̀ pẹ̀lú Sọjí Àlàbí ta ló máa mọ̀ ní bàbá ẹ má jà parọ́ tanra wa jẹ́ o gbogbo àwa bàbá ìsinyìí a nílò láti ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan ní wípé tá a bá ṣe mistake ẹ jẹ́ ká gbà ìpa ṣe mistake ká sì ṣe àtúnṣe ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ìkejì ni wípé ẹ jẹ́ kí àwọn ọmọ wa tá a bá ń ṣe àwọn kọ̀ọ̀kan fún àwọn ọmọ wa kí àwọn ọmọ wa náà máa rí wípé àwa là ń ṣe nǹkan kan báyìí kó má kọ̀ dàbẹ́ ní wípé àwọn ìyá ní gbóríyìn àwọn bàbá wa náà ń gbìyànjú wọ́n á fi owó school wa wọ́n á fi rán àwọn ìyá wa pé kí wọ́n lọ san a máa rí àwọn ìyá wa bẹ́ẹ̀ nípa àwọn ìyá wa ló sanwó school a máa wá develop hatred sí àwọn bàbá wa àní ìyá ló dáa ju bàbá lọ nígbà tá a wá ń gbọ́ nísìnyí òye ṣe ń yé wa àgàgà wa tá a jọkùnrin àwa náà ṣe wọ́n á rí apá bí tó kọ sí wa
wípé kò sẹ́bi kankan lọ́wọ́ ọkùnrin, ṣùgbọ́n fún ọkùnrin o tó bá wà responsible. Mi ò sọ pé èèyàn kankan ò wà responsible rárá. Ṣé ẹ mọ̀ wípé ṣé ẹ rò pé ọmọ yìí Ayọ̀míkùn yìí ṣé kò mọ bàbá ẹ̀ ni? Ó mọ bàbá ẹ̀ náà. But it's a matter of choice. N tó bá ṣe fún mi ni máa fi hùwà sí ẹ. N tó bá ṣe fún mi ni máa ṣe sí ẹ. Ọmọ yìí máa mọ̀ tán. Ó máa mọ̀ nípa ìrìn àjò ayé ẹ̀. A ti gbọ́ ti ìyá, a ti gbọ́ ti bàbá. Nígbà tọ́mọ yìí ń dàgbà, tó ti ń bàlágà, tó ti ń gúnláyà. Kí ló dé tí bàbá yìí tí ò ṣe àtúnṣe kó tó wá dọjọ́ ìgbéyàwó báyìí? Ẹ wo gbogbo ìgbà yẹn sẹ́yìn wá. Tọ́pẹ́ Àlàbí, àwọn eléré orí ìtàgé ló máa ń kọrin fún sanwó fíìmù wọn. Lọ́wọ́ eléré orí ìtàgé ló ń kọrin fún. Nítorí pé kò sẹ́ni tó mọ̀la. Àwọn àṣìṣe tá a ṣe ní ìsinyìí, tá ò bá ṣe àtúnṣe ẹ̀ ní ìsinyìí, ó máa ṣe é ṣe kó ṣàkóbá fún wa lọ́jọ́ ọ̀la. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló gorí ẹ̀rọ ayélujára kan fún ìgbéyàwó yìí. Ẹ dẹ̀ mọ̀ pé Tọ́pẹ́ Àlàbí nínú orúkọ ni. Ó bo ìgbéyàwó yìí o. Wọ́n bò ó. Bí wọ́n ṣe bò ó tó, Àjàdé kan nínú àwọn ọ̀gá wa nínú iṣẹ́ àwa tá à ń ṣiṣẹ́ alágàdúrà alágàjókòó náà ló lọ ṣiṣẹ́ ń bẹ̀. Olúrẹ̀mí Sàn àti alága ọkùnrin ni wọ́n léwájú àwọn alága tí wọ́n lọ ṣiṣẹ́ bẹ̀. Kò sọ́gbọ́n. Ìsinyìí kọ́ ọ̀rọ̀ ìsinyìí kọ́ ló wá jẹ kó wá gbọ́ orí ẹ̀rọ ayélujára kan. Ẹ jẹ́ ká dálẹ̀ ká tún ṣà ká fà á lé ká ṣàlẹ̀ oníkálukú lọ́wọ́ kó oníkálukú kó mú èyí tí ń ṣe tiẹ̀ kó sì ṣàtúnṣe nínú ẹ̀. Àwọn ọkùnrin tá a bá ń wo eléyìí tá a ti ṣe mistake kan sẹ́yìn, àǹfààní wà láti tọ́ ọmọlúwàbí wa ṣe o. Tó bá jẹ́ wípé bí ọdún 5 sẹ́yìn ni bàbá Ayọ̀míkùn yìí ni wọ́n ti ṣe àtúnṣe, wọ́n ti fọmọ yìí mọ́ra, at least tí wọ́n ń yọjú sí ọmọ yìí tóun náà ọmọ bàbá ẹ̀ ní bàbá wípé ó dá o bàbá mi o ó ti ṣe àṣìṣe kan sẹ́yìn o ṣùgbọ́n wọ́n ti wá ronú pìwàdà wọ́n sì ti ríra wọn gẹ́gẹ́ bí ẹni tó ṣe àṣìṣe yìí o. Number 1, á ríra ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oníbàbá méjì. Gẹ́gẹ́ bí ọmọ kíni? Gẹ́gẹ́ bí ọmọ oníbàbá méjì. Á ríra ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Sọjí Àlàbí. Á sì ríra ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Máyégún. Kò sí ohun tuntun lábẹ́ ọ̀run kò sí ohun tí ó ṣẹlẹ̀ rí tí Sọjí Àlàbí àti Máyégún tí wọ́n bá wọ aṣọ kan náà lọ́jọ́ ìgbéyàwó ẹ̀. Ọmọ yẹn fúnra rẹ̀ ló máa wá padà wá create peace. Kódà Máyégún àti Sọjí Àlàbí wọ́n lè padà tún wá dọ̀rẹ́ dáadáa níwọ̀n ìgbà tí kankan bá ti pa àwọn àtìyàwó wọn papọ̀ mọ́. Oníyàwó ti wà pẹ̀lú ìyàwó, Máyégún náà ti ní ìyàwó tiẹ̀ ṣùgbọ́n ọmọ tó so wọ́n papọ̀ ló jẹ́ kí ìfẹ́ yẹ kó máa jọba láàrin wọn. Kò ń jẹ́ kó wá jẹ́ ṣé a expect wípé tí ò bá ti sí àtúnṣe tẹ́lẹ̀ kí Tọ́pẹ́ hello Máyégún ọmọ ẹ fẹ́ ṣe wedding o kó wá o. Ṣé Máyégún náà wárú ẹ̀? Tó ò sọ fún wọn tẹ́lẹ̀ tàbí nígbà táwọn náà mọ̀ nǹkan kan nípa ìtẹ́lẹ̀ tó ọmọ kọ ìyàwó gan tẹ́lẹ̀. Àwọn náà ní wà mo jẹ́rìí ọkùnrin ọ̀hún rìnrìn ìdọ̀tí bẹ̀. Ṣùgbọ́n àṣìṣe tá a bá ṣe ẹja rí wípé a ṣe àtúnṣe àṣìṣe tá a ṣe yẹn nítorí èní kọ́ o nítorí ọ̀la ni o. Kò sẹ́ni tó mọ ilẹ̀ tó máa mọ́ lọ́la o. Kò sẹ́ni tó mọ ibi tí kó wá máa dé lọ́jọ́ ọ̀la. Tó bá jẹ́ pé a mọ ibi tá a máa dé lọ́jọ́ ọ̀la ni àbámọ̀ ẹni tá a máa bá ṣọ̀rẹ́. Tó
tó bá jẹ́ àmọ́ ẹni tó máa di president nínú ọ̀rẹ́ wa ni lọ́jọ́ ọ̀la ni àbá mọ̀ bóyá ká máa tẹ̀síwájú àti máa bá a ṣọ̀rẹ́ bó ṣe bí sí wa bó ṣe ohun tí ò dá sí wa ká máa fojú parẹ́ nítorí àǹfààní tá a sì jẹ lára ẹ̀ lọ́la ohun tọ́lọ́hun fi ju ẹ̀dẹ́ èèyàn lọ nìyẹn tó bá wá ṣe àtúnṣe àṣìṣe tó ti ṣe látẹ̀yìnwá ó ní àǹfààní báyìí o nítorí ọjọ́ ọ̀la kéèyàn fèyí kọ́gbọ́n ẹ wo díẹ̀ tó ní inú ọ̀rọ̀ ọlọ́rọ̀ níwọ̀n bàbá yìí òun náà là ń bọ ọmọlúàbí sọ̀rọ̀ tó bá dérùn ẹ̀ dídàdàn odò dèndé Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi ẹ má gbàgbé ẹ bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ dákun torí ọlọ ẹ bá mi share ẹ jẹ́ kó délé kẹjẹ kó dóko títí dìgbà tá a fi pàdé láyọ̀ àtàláfíà lápàdé ó dàbọ̀.